àbí kì í ṣe WhatsApp group Ìyábọ̀ Òjó ló ń sọ̀rọ̀. ẹ rí pé the same thing ni gbogbo wọn sọ. Ìyábọ̀ Òjó ti drop lamba fáwọn yẹn. Last 2 weeks ilé tí Ìyábọ̀ Òjó rẹ́ǹtì tó ṣe housewarming ní 2020 Ìyábọ̀ Òjó tún snap ẹgbẹ́ ẹ̀ ó tún ṣe housewarming ó bá lóun tún kọ́lé. Mo tún gbọ́ Lizzy ilé títí ẹ̀ dà Ìyábọ̀ Òjó ti kọ́lé kejì o. Ẹ̀yin tèmi Lizzy Anjorin ó ti tẹ̀síwájú nínú bó ṣe ń tú àṣírí Ìyábọ̀ Òjó. Ẹ mọ̀ pé arábìnrin yìí ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Ìyábọ̀ Òjó ó ní kò ní ìsinmi o. Ó ní bí ó ṣe ń gbé àwọn ọmọ òun ṣépè náà ni òun náà ṣe máa gbé ṣépè. Ó ní kò ní ìsinmi. Ó ní wípé ó ní arábìnrin náà ó tún lọ ya ẹ̀gbẹ́ ilé rẹ̀ ìyẹn Ìyábọ̀ Òjó. Ó tún gbé síta sórí íńtánẹ́ẹ̀tì wípé òun tún kọ́lé míì. Ó ní ó tún sọ wípé Lizzy ilé tiẹ̀ dà Ìyábọ̀ Òjó tún kọ́lé kejì o. Ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí pé ẹ máa gbádùn rẹ̀ gidigidi. Ó ti yá. Ilé tiẹ̀ dà every Eke market ni Ìyábọ̀ Òjó máa ń ju lámbà lẹ̀ fún wọn tó lọ́ forí gba èpè tọmọtọmọ wọn tìrantìran wọn. Is it not a shame? Is it not a shame for Ìyábọ̀ Òjó to wake up and be disseminating fake news against innocent people? Is it not a shame on Ìyábọ̀ Òjó? Is it not a shame on Ìyábọ̀ Òjó's children? Is it not a shame on Ìyábọ̀ Òjó's family? Is it not a shame to the government? Is it not a shame to Nigerians for a pathetic, failed olórí burúkú ẹ̀dá bí Ìyábọ̀ Òjó to be pushing fake narrative tó dẹ̀ forí àwọn èèyàn gba èpè? Tí Lizzy bá wá jáde Lizzy á ní pé àdàbí tó ẹ́ pé òun lòún kọ́kọ́ wá fún yín, àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó ń sọ. ẹ rí pé àwọn náà ń pè mí pé Lizzy abímọ. Reaction tèmi Ìyábọ̀ Òjó máa ń gé. Tí Ìyábọ̀ Òjó bá ti gé á mú lọ station. Tí station bá ti pè mí fídíò àwọn eléyìí la máa ń submit. Òun lẹ ṣe rí pé wọ́n ń ṣàwọn recently tán kó gbogbo wọn lọ sẹ́wọ̀n. Ẹ wá gbé ti legal aspect of it tí èpè táwọn eléyìí ti forí gbà tọmọtọmọ wọn ta ló lè bá wọn wẹ̀ ẹ́? Ǹjẹ́ àwọn eléyìí mọ̀ wípé Ìyábọ̀ Òjó ò bímọ, ọmọ Ìyábọ̀ Òjó ò bímọ? Ǹjẹ́ àwọn eléyìí mọ̀? Bóyá ọmọ àbí wọn mọ̀, àwa ò mọ̀. Àwa ò mọ̀, but ẹ fún mi lẹ́dàá kan tó ń gbé ayé òfò, ayé ikú òjijì tí Ìyábọ̀ Òjó ń gbé. Ẹ fún mi lẹ́dàá kan tó ń gbérú ayé yẹn. Kéèyàn kọ̀ jí randomly kò dẹ̀ push narrative Ìyábọ̀ Òjó just because ẹ fẹ́ gba ransom, ẹ fẹ́ gba donations, ẹ dẹ̀ fẹ́ bà ayé àwọn èèyàn jẹ́. Ẹ gbọ́ mi, oyún dà, ọmọ dà, ìbò náà bímọ sí. Then tó bá jẹ́ pé tòótọ́ náà bímọ, tó bá jẹ́ pé tòótọ́ náà lóyún, why attaching it to Lizzy Anjorin? Ẹ wo bí Ìyábọ̀ Òjó bó ṣe live a miserable life. Nígbà tí Ìyábọ̀ Òjó ń ṣe tèmi fún mi, mo ń sọ fún yín, I was the first person that said this online. Mo ní pé gbogbo nǹkan tí Gistlover ń ṣe fún mi àti àwọn onítíátà kọ̀ọ̀kan, mo ní the next victim of Gistlover àtàwọn ọmọ onítíátà, mo ní wàláì, mo ló dìdí ẹ̀mí ló máa sọnù, mo ló máa resort, mo ní tí ò bá pín ìlú ìsí méjì á da Ògùn sílẹ̀ kí mo bá di tó. Mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀? Mo ní mo ń sọ nísìnyí gbogbo yín ò gbọ́ mi. Mo ní who is the next victim? Mo ní pẹ̀lú nǹkan tó fi hàn mí, mo ní the next victim ẹ̀mí èèyàn máa lọ sí. Mo ní kíní yẹn dẹ̀ máa padà di wàhálà ńlá. Mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀? Mo sọ bẹ́ẹ̀
àbí mi sọ bẹ́ẹ̀ nígbà tí mò ń sọ bàbá Mohbad máa mọ̀ mí ìyá Mohbad máa mọ̀ mí ìyàwó Mohbad máa mọ̀ mí kí Mohbad má tún mọ̀ wá mọ́ ó ṣeé ṣe kó mọ̀ wá àbí kó má mọ̀ wá ọ̀ tó bá jẹ́ gbà yẹn lẹ ti mú lele pẹ̀lú ọ̀rọ̀ Gistlover àti Ìyábọ̀ Òjó Mohbad ò bá wà láyé lẹ́nu àṣírí lẹ gbọ́ lẹ́nu ó fẹ́ play fídíò bọ̀bọ̀ kan ó fẹ́ play fídíò bọ̀bọ̀ kan kí n tó máa lọ mo fẹ́ play fídíò very dark man but kí n tó play fídíò very dark man èwo tún lélẹ̀ èwo tún lélẹ̀. èmi tẹ́ máa ń jù sí pàtó ẹ̀rẹ́ ṣì kọ́ àwọn ẹni máa pè tá máa lọ síbẹ̀ tá máa bá yín ṣàjọyọ̀ èmi tẹ́ máa ń jù sí pàtó o. pé ọ̀rẹ́ mi yẹn MC and I really like you honestly to be honest mo ṣe sọ̀rọ̀ lánàá mi fún wa pé you're a very nice person you're giving I see you as my friend I am not your girlfriend I was never your girlfriend I never said yes to you Ew. But you are my friend Wow. pàdé mi yẹn so if I invite you to my event or to my party it's because I regard you as my person. Ìyábọ̀ Òjó wàá rí pé o ní achievement kankan látijọ́ tó ti délé ayé it's all about party it's all about party onígbà tí yẹ ẹ ṣọkú onígbà tí yẹ ẹ ṣọkú Ìyábọ̀ Òjó oníwípé tí wá savage fún ẹni màálù then o ò lè bẹ Gistlover kó má release new date tiwa ẹ jẹ́ ká máa gbọ́ lọ. rí ẹ gẹ́gẹ́ bí èèyàn mi bí ọ̀rẹ́ mi ni mo ṣe ṣe bẹ́ẹ̀. ìbí wíwẹ́ kó fa gbogbo wàhálà. if not di ajá àbí ewúrẹ́ tó jáde tó ń pariwo pé wọ́n lọ́ fẹ́ mi ní 3 million 3 million tó ní wọ́n fún mi gan táwọn sọ you sent it to me because of to support when my mother died during my mother's burial. Ìyábọ̀ Òjó ṣé 3 million jẹ́ ọmọdé owó but àwọn ọmọ tó kó lọ council APC ṣé o jẹ́wọ́ fún wọn wọ́n fún ẹ 3 million naira ṣé o ṣiṣẹ́ owó sápò bàbá ńlá kú bàbá yálàyà ẹ̀ Ìyábọ̀ ó máa lẹ́tí kẹfẹ́ mi àti yàtí pé tó gbòdì mi ṣe dáadáa Ìyábọ̀ àwọn ọmọ tó kó lọ padà lọ council APC so Ìyábọ̀ Òjó ó admit pé ó gba 3 million wọ́n dẹ̀ ń búlì aláyé yìí lórí Gistlover back to back to back to back to back Ìyábọ̀ Ìyábọ̀ ṣé o mọ̀ pé nǹkan tó ṣe fún Naira Marley aláyé ìlú kọ́kọ́ ṣe fún nǹkan tó ṣe fún Naira Marley ṣé o mọ̀ pé aláyé ìlú kọ́kọ́ ṣe fún ṣé o mọ̀ pé ọmọ onítíátà kan kú gbà kan tẹ́ ẹ fi òkú ẹ̀ kọ́ ọ̀tá bọ̀dá Ìlọrin London Gistlover Ìyábọ̀ Òjó nígbà tí wọ́n gba owó lọ́wọ́ bọ̀dá yìí millions kí ló dé tó ṣe wo Gistlover tó fi odidi òkú kọ́ ọ̀tá bọ̀dá Ìlọrin mi ò rí olórí burúkú ẹ̀dá báyìí láyé mi rí olórí burúkú ẹ̀dá báyìí ọjọ́ tó ti wálé ayé tó pòfo ṣé wọ́n ti fún yàn nírú owó yẹn rí Ìyábọ̀ so o gba owó in millions lọ́wọ́ bọ̀dá yìí o gba owó in millions lọ́wọ́ bọ̀dá yìí Ìyábọ̀ o dẹ̀ wo Gistlover tó ń búlì àwọn ìyàwó aláyé yìí tó ń búlì àwọn ìyàwó aláyé yìí yẹn gbọ́ wáyé o dẹ̀ wo Gistlover tó ń búlì àwọn ọmọ bọ̀dá yìí kò sí ọmọ bọ̀dá yìí kankan tí ò feature nínú Gistlover Ìyábọ̀ Ìyábọ̀ mi ò rírú ẹ̀dá bíi tẹ̀rí ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀ gbọ́. báwo ni wèrè yẹn ṣe gbọ́
dé wò okay since the. báwo ni wèrè bó ṣe gbọ́ báwo ni lẹ́gẹ́ ṣe gbọ́ Ìyábọ̀ Òjó ó treat bọ̀dá ìbí ìkókù ni kò sí ìtókò èmi àti wọn. I just brought his case as a case study material tí mo mú lórí íńtánẹ́ẹ̀tì ni brother wa tó ṣe dáadáa ni tó ti ràn àwọn èèyàn lọ́wọ́ but Ìyábọ̀ Òjó gbogbo ohun tó gbà lọ́wọ́ bọ̀dá yẹn kàkà kó fi oore san oore ó treat bọ̀dá yẹn bí kò kú ni bí kò jáde láyé. Ìyábọ̀ lẹ́gẹ̀sì wo ló fún àwọn ọmọ kéékèèké bá a ṣe lè mọ oore fún ẹ̀dá tó bá ṣe oore fún wa. ṣòro pé owó yún bọ̀dá yẹn lọ́rùn ó níyàwó lé oúnjẹ tó tọ́ sí ìyàwó àtàwọn ọmọ ló kó fún ẹ àmọ́ nígbà tí bọ̀dá yẹn ní ìdí ẹ ó treat ẹ bí kò kú ni. Ìyábọ̀ ó ti gbàgbé sí ayé Yorùbá jẹ́ ó ti bà generation Yorùbá jẹ́ ó ti destroy nǹkan tó ń pè lọ́mọlúwàbí nílẹ̀ Yorùbá. Ìyábọ̀ the consequence of your evil act in Yoruba community in the next 10 years